àti tí afa Habibullahi kan mọ̀ sí ọ̀rọ̀ yẹn kọ́nà kó san wọ́n lẹ́san. Àmín. Ẹ̀san dáadáa. Àmín. Bí wọ́n ti rí làwọn ni wọ́n fi ń sọ̀rọ̀. Ó sì yàtọ̀ sí ẹni tí sọ̀rọ̀ tí ṣe níṣẹ́. Ọ̀rọ̀ yẹn ó yẹ ká tó pọ̀. Wọ́n ti sọ nínú àwọn ẹ̀ka tó yà yìí. Ọ̀tí ibi tèmi ibi ọ̀pọ̀lọpọ̀ ọmọ Markaz gán lọ́ta ṣe ká dáhùn fún ẹ̀. Allahu Akbar. Ọkọ̀ àgbà yìí tó lọ bí kan òun lọ ní kí nǹkan ẹnìkan jẹ́ Ádámù. Òun kan lọ bẹ̀ because tó bá lọ bẹ̀ kò sí ọmọ Markaz tó jáde tí kéwú Markaz bá yé tó bá ka tíra ṣe ká dáhùn. Mélòó lẹni tó ka tíra? Gbogbo tíra dání tí bàbá kọ tó ń ṣe ní mélòó lọmọ Markaz tó ń kà tó bá kà á ṣọpọ̀ níjọ́ tóun wà ní akẹ́kọ̀ọ́ Nazari làwọn tí ń gbé fáìlì tẹ̀lé bàbá. Bàbá. Bẹ́ẹ̀ ni tí bàbá bá wá. Wípé àwọn táwọn bá ṣe báwọn bá ṣe tó jáde tó ṣẹ̀ jáde Nazari tí wọ́n gbà á tó ń ṣiṣẹ́ tó ń ṣe kiri tí bàbá bá dé. Lọ́wọ́ àwọn kó fáìlì tẹ̀lé wọn ni. Tí n bá dé báyìí tábà dọ́tẹ̀ báyìí yóò dìde fún mi yóò ṣe lásìkò yóò máa sọ pé wípé ẹni yìí ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá rí pé mo wá rí kíní kan àbá kan wá ń sọ nínú ìsìláàmù yìí tí a kọ tí mi ò mọ̀ tẹ́lẹ̀ ìlọ́sẹ̀ wá júwe ìsìláàmù fún mi ó tí ì ríran tó ó tí ì nẹjú tó kéwú ó sì lẹ́sìn ẹ̀. ẹ̀sìn ní pé ìtorí kí ni wọ́n ṣe kéwù yẹn torí kí ni wọ́n ṣe wàhálà nídìí kéwù wá kí ni kì í ṣe torí ayé kì í ṣe torí kí ni ẹ̀sìn ẹ̀sìn yìí náà ni tó ẹ̀sìn téèyàn ń dáàbò bò yẹn ẹni tó ń dáàbò bò tó rọgbà ká dábùkù òfin kan wà á lérò yìí pé òun kò sí nínú kíní tó ṣe kíní kan ìsìláàmù kan ó kù lọ́dọ̀ ẹ̀ tó dábùkù ibi pé wọ́n bá sì lẹ́jú tó tíra débẹ̀ àbùkù ya lọ́ra dákẹ́. ẹnìkan sọ fún mi láàárọ̀ yìí pé wọ́n ń ṣe òun kọ kíní kan nínú wọ́n fẹ́ jáde yunifásitì. Alága àjókòó báyìí ní modern system wípé bàbá kọ́ ló kọ́kọ́ dálẹ̀ nínú kéwú bàbá kọ́ ló kọ́kọ́ dálẹ̀ kéwú nìzọ́mí kalẹ̀ nílẹ̀ Yorùbá mo wá ní sọ fún dókítà rẹ̀ ọ̀hún pé kó mú kọ́kọ́ orúkọ ẹni tó kọ́kọ́ ṣe irú ẹ̀ kó sì kọ ọjà sí pé ó kàn fẹnu tánú ẹ̀tanú nìyẹn. ẹlẹ́ẹ̀kejì wípé ṣé Ádámù náà fẹ́ kéwú lọ́dọ̀ àdìkàmọ́ lọ́wọ́ kọ́ nílé kéwú nìzọ́mí ṣé Ádámù fẹ́ wá kéwú owó ni ó jẹ́ kí wọ́n lè ṣe lórí ọ̀rọ̀ ni. Irọ́ ni. Ìwọ kọ́ kalẹ̀ kó kóòtì mi. Kẹ́ni yẹn. Azari ló ń pàṣẹ bẹ̀. Azari ló ní gbogbo kíní bẹ̀.
so kọ́ máa ṣe ìyẹn ọ̀ ṣàbùkù wípé a fi ṣàbùkù wá pé a máa da ìtàn rú ṣé ó Kamel ṣé ó Adabby ṣé ó Adabby òun ni àfáà fún ṣé ó Kamel àwọn tó jẹ̀jẹ̀ sẹ́ẹ̀tì ṣé ó Kamel tí wọ́n tí ó lọ́dọ̀ ṣé ó Adabby wọ́n wà nínú Ìlọrin ń bẹ̀ nínú wọn dàda àfáà làbí ó ń tìjìpá nínú wọn ni àfáà ké sàìmọ́nì àná. so àwọn tó ní ẹnìkan kan tó lè dàpẹ̀ kankan rú ṣé ọ̀gá náà lò tí nílé tí ó ní lọ́mí débi tó ń gbowó débi tí ṣé Ádámù wà á fẹ́ ní pé ibẹ̀ mo fẹ́ lọ kò sí tó jọ bàbá tó bí ṣé Ádámù ló kọ́ lágbàáyé ó sì ní ọ̀yà wà lọ́dọ̀ àfáà tèmi àfáà Málíkì ní tó jẹ́ àfáà tèmi ọmọ tiẹ̀ làfá ẹ̀sìn ẹ̀gbọ́n ló jẹ́ fún ẹ̀gbọ́n ni àfá ẹ̀sìn ń jẹ́ fún ṣé Ádámù ọ̀yà ìwọ wá lọ ilé òde aláwùsá ń bẹ̀ ibẹ̀ ni lèmi ti kéwù bàbá ṣé Ádámù. Allahu Akbar. Ibẹ̀ náà ni àkànnà kára kékeré lórí ilé ìwé yìí àtàwọn ìrara bàbá fi lọ dálẹ̀ lábẹ́kúta wọ́n dálẹ̀ lábẹ́kúta bàbá òpèrò wípé mo kàn fẹ́ dálé kí ó lẹ̀ ẹ̀jẹ̀ ń fi lórúkọ ẹ̀jẹ̀ ń fi ṣe kúkú ẹ máa wọ́n dálẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún wá gbé sábẹ́ àṣàrùdín ìgbé àṣàrùdín ẹ̀ máa sanwó àwọn àfa. àwọn àfa àtọ kápẹ́bù lèmi ò wọ́n sì jẹ́ àfa kì í ṣe pé wọ́n ń yìjọ ń wá lè kéwú wọ́n yìjọ lọ lè kéwú rárá. wá mo fẹ́ dá ilé kílẹ̀ wá bá mi mójútó kémi máa jáde wá ọmọ káàkiri kí wọ́n wà nílé kò máa bá mi mójútó ètò ilé kéwú. àìsí ṣe dé sí ìlú wípé èmi náà ṣe ìdánwò ni mo ṣe ń ṣàjọ ni kí n lè fi bí ilé ní ìsìn àmọ́ yín fún ẹ léèyàn kan nínú àwọn àbúrò àní tí ń bá fún ẹ. wọ́n ti ti bẹ̀rẹ̀ lé kí wọ́n ti ṣe so bàbá léèlá ló mú òun ló mú àlí dání wá ó sì mú Sọfíù Kamel dì ọmọ bàbá Kamel dì ó mú dání wá ìyẹn fi wọ Markaz. Allahu Akbar. àwọn náà ìjọsẹ méjì sí wà ní wọn kú kódà bàbá náà máa ń sọ kótó kú wípé Markaz lòun ti mọ kan tí jẹ́ nàkíbù. Tí bàbá rẹ̀ bá dá lè kí ìdọ́mílẹ̀ ìgbẹ̀ kọ́ ní ọ̀lẹ́ bẹ̀rẹ̀ kọ́ ní ọ̀lọ́. Tó bá ń bẹ ní olé ibẹ̀ ni ó lọ. Àbí kò mọ súnlẹ̀ àbí kò mọ lọ́wọ́. Báwo ni òun ti rìn? Nípa bẹ́ẹ̀ àìmọ̀lé àìmọ̀nú ilé dáadáa àìmọ̀ ọ̀dọ́ ẹni bá ti jáde àìkí kátírà wọn. ẹnì kan wọ́n sọ̀rọ̀ kìíní sọ̀rọ̀ asọ̀rọ̀ ìjábù sọ̀rọ̀ gbá sọ̀rọ̀ àwọn ni inú Markaz náà ni yóò máa takò wá nígbà pé kìíní wàlá ìpò àgbègbè ẹ̀ bàbá ṣiṣọ́ sínú tíra. so ipa bẹ́ẹ̀ tí àfa ń sọ fún wa ìyẹn pé nígbà tá a bá tí ò bá sí mahaba kò sí ímẹ́lì so a ní ímẹ́lì sí ẹni tí a kéwú lọ́dọ̀ ímẹ́lì wọn ò jókòó dáadáa so tí ò bá sí ímẹ́lì yẹn kò lè sí fẹ́. Àwọn bọ́rọ̀ ti rí ọ̀nà àkéèsí. Bọ́rọ̀ ti rí lónìí. Ọ̀rẹ́ nígbà tí wọ́n ní ká fà ṣe wá sí.
ọlọ́rọ̀ lòun sọ àtọ̀rọ̀ àti wáàsí ṣe kẹ́kẹ́ náà tọ̀ sí. àtọ̀rọ̀ àti wáàsí kẹ́kẹ́ náà ni. ẹ̀ka wáàsí ti jáde nínú ọ̀rọ̀. ọ̀rọ̀ mi bàbá wa Sheikh Basiru Ilyas sọ àmọ́ wáàsí náà ni. wáàsí sì lè ń zikiri ni. ìrántí ni wáàsí. fazakir. fa iná